ẹja ni Moshood lọ pa Tẹsẹ fi yẹ̀gẹ̀rẹ̀ ló bá kú sómi. ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ṣẹlẹ̀ lágbègbè ìta mẹ́rin nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara níbi tí ọmọkùnrin ẹni ọdún 12 kan Moshood ti kú sódò lásìkò tóun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lọ pẹja lódò. ẹsẹ̀ ọmọkùnrin náà ló yọ̀gẹ̀rẹ̀ létí omi náà ló bá ré sómi. lóòótọ́ ni wọ́n rí i gbé jáde nínú odò ọ̀hún tí wọ́n sì sáré gbé e lọ sílé ìwòsàn tó wà nítòsí, ṣùgbọ́n ó jọ pé ọmọ náà ti mumi yó nítorí níṣe ni àwọn lọ́sibítù ní ọmọ tí wọ́n gbé wá ti kú. Aláròyé gbọ́ pé ọmọkùnrin ọ̀hún táwọn èèyàn mọ̀ sí Moshood tó jẹ́ ọmọ agboolé olómi gbígbóná lágbègbè ìta mẹ́rin nílùú Ìlọrin ló jí ní òwúrọ̀ kùtù ọjọ́ àìkú Sunday ọ̀sẹ̀ yìí tóun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ sì gbéra láti lọ pẹja lódò kan tó wà lágbègbè ọlọ́jẹ̀. níbi tí wọ́n ti pẹja ní ẹsẹ̀ rẹ̀ ti yẹ̀ sínú omi ló bá kó sómi. ariwo ẹgbà wá ni àwọn ará agbègbè náà gbọ́ tí wọ́n fi yọ́ jáde nínú odò. nígbà tí wọ́n yọ Moshood kúrò nínú odò náà wọ́n sáré gbé e dìgbàdìgbà lọ sílé ìwòsàn aládàáni kan lágbègbè balọ́dẹ fún ìtọ́jú, ṣùgbọ́n ẹ̀pà kò gbóró mọ́. ọmọkùnrin náà ti jáde láyé. ọ̀kan lára ará àdúgbò náà tó bá Aláròyé sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ òun sọ pé Moshood nìkan ṣoṣo ni ìyá rẹ̀ bí, bó tiẹ̀ jẹ́ pé bàbá rẹ̀ fẹ́ yàwó míì tó sì bímọ fún un. títí dìgbà tá a fi ń kó ìròyìn yìí jọ, gbogbo agboolé olómi gbígbóná ní ìta mẹ́rin àti agbègbè rẹ̀ kan gógó bí ìbò, tí àwọn èrò pitimú sì ń bá mọ̀lẹ́bí Moshood kẹ́dùn ikú òjijì tó pa ọmọ wọn yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.